orúkọ Olúwa. Bí a ti ń tẹ́tí gbọ́ ìwàásù ti ọjọ́ òní lórí èyíkéyìí ẹ̀rọ alátagbà tẹ́ ti lè máa gbọ́ wa káàkiri gbogbo orílẹ̀-èdè gbogbo. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, wọ́n tí ń ṣe ọ̀rọ̀ ìyè nínú ayé wa, wọ́n tí ó sì ń sọ̀rọ̀ ìyè àti ìṣẹ́gun sínú ayé wa, wọ́n tó ń fi ọ̀nà rẹ hàn wá tí òye tí ìmọ̀ rẹ túmọ̀ sí, gba ọpẹ́ wa. Fún ìta ó tún gbọ́ ní àkókò yìí, ṣí wa létí inú, jẹ́ ká gbọ́ yín ní àgbọ́yé, ká gbọ́ yín ní àgbọ́yé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fífi ọ̀gá ògo ṣe ibi ìsádi rẹ. Fífi ọ̀gá ògo ṣe ibi ìsádi rẹ. Mo kà fún wa nínú ìwé Joshua orí 6 ẹsẹ̀ bíi 3 láti ẹsẹ̀ 17. Ṣùgbọ́n Joshua sọ fún àwọn ọkùnrin méjì tí ó ti ṣe àmì ilẹ̀ náà pé, ẹ lọ sí ilé panṣágà nì, kẹ́ sì mú obìnrin náà jáde níbẹ̀ àti ohun gbogbo tí ó ní, gẹ́gẹ́ bí ẹ̀yin ti búra fún un. Àwọn ọmọkùnrin tí ó ṣe àmì sì wọlé, wọ́n sì mú Réhábù jáde àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti ohun gbogbo tí ó ní. Wọ́n sì mú gbogbo àwọn ìbátan rẹ̀ jáde, wọ́n sì fi wọ́n sí ẹ̀yìn ibùdó. Wọ́n sì dá iná sun ìlú náà àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Joshua sì gba Réhábù panṣágà là àti ará ilé bàbá rẹ̀ àti ohun gbogbo tí ó ní. Ó sì jókòó láàrin Ísírẹ́lì títí di òní olónìí, torí tí ó pa àwọn oníṣẹ́ mọ́ tí Joshua rán lọ ṣe àmì Jẹ́ríkò. Fífi ọ̀gá ògo ṣe ibi ìsádi rẹ. Bíbélì wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo sá wọnú rẹ̀ ó sì yè. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí la lè fi ìdí rẹ̀ múlẹ̀ tó tún mọ́lẹ̀ kedere sí bí a ti ń gbé àkòrí tá a ń gbé yẹ̀wò láàárọ̀ èwo, fífi ọ̀gá ògo ṣe ibi ìsádi wa. Ìtàn arábìnrin tí a pè ní Ráhábù panṣágà jẹ́ èyí tó fi ẹ̀kọ́ pàtàkì hàn, nínú èyí tí a ti lè sọ ní pàtàkì wípé ìgbẹ́kẹ̀lé nínú Olúwa kì í dójú tini ní tòótọ́. Kí ni ìtàn yìí sì dá lé lórí? Àwọn ọmọ Ísírẹ́lì ní láti gba Jẹ́ríkò kọjá ní ìrìn àjò wọn lọ sí ilẹ̀ ìlérí. Jẹ́ríkò sì jẹ́ ìlú olódi ńlá tí kò kàn ṣe déédéé gbà bẹ́ẹ̀ kọjá. Ṣáájú ìdojúkọ Jẹ́ríkò láti bá a jagun kí wọ́n lè rọ́nà lọ, Joshua ti rán àwọn àmì méjì láti bẹ ìlú náà wò. Ní Joshua orí 2 la ó ti rí èyí. Réhábù panṣágà ló yọ̀ǹda ara rẹ̀ tó fi ẹ̀mí ara rẹ̀ wéwu láti pa àwọn àmì méjèèjì yìí mọ́ lọ́wọ́ ìkọlù ọba Jẹ́ríkò tó ń wá ẹ̀mí wọn láti dá légbodò. A rí èyí ní Joshua orí 2 ẹsẹ̀ 1 títí dé 6. Kí sì ni ìdí tí arábìnrin yìí fi gbé ìgbésẹ̀ láti fi ẹ̀mí ara rẹ̀ wéwu láti dóòlà àwọn tí ò tiẹ̀ mọ̀ rí? Ní Joshua 2 orí 9 ẹsẹ̀ 9 àti 11 ó náà láti lè fi ìdí eléyìí múlẹ̀. Jẹ́ kí n sáré kà á. Joshua 2 ẹsẹ̀ 9 àti 11 ó ní, obìnrin náà sì wí fún àwọn ọkùnrin náà pé, èmi mọ̀ pé Olúwa ti fún yín ní ilẹ̀ yìí, àti pé ẹ̀rù yín ń bani, àti pé ọkàn gbogbo àwọn ará ilẹ̀ yìí di omi nítorí yín. Ẹsẹ̀ 11, lọ́gán bí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí, àyà wa já, bẹ́ẹ̀ ni kò sì sí agbára kan nínú ọkùnrin kan mọ́ nítorí yín, torí pé Olúwa Ọlọ́run yín òun ni Ọlọ́run lókè ọ̀run àti nísàlẹ̀ ayé. A rí obìnrin yìí, ó béèrè fún ìdásí ẹ̀mí ara rẹ̀ àti ti ilé bàbá rẹ̀, èyí tí àwọn àmì wọ̀nyí búra
láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú ní mímọ̀ agbára àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ní ẹsẹ̀ ìkẹtàlá orí kejì yẹn àti ìkejìlá, ó ní ǹjẹ́ nítorí náà èmi bẹ̀ yín, ẹ fi Olúwa búra fún mi bí mo ti ṣe yín ní oore. Ẹ̀yin ó ṣe oore pẹ̀lú fún ilé bàbá mi, ẹ̀yin ó sì fún mi ní àmì òtítọ́, àti pé ẹ̀yin ó pa bàbá mi mọ́ láàyè àti ìyá mi àti àwọn arákùnrin mi àti àwọn arábìnrin mi àti ohun gbogbo tí wọ́n ní, kí ẹ̀yin sì gba ẹ̀mí wa lọ́wọ́ ikú. Obìnrin yìí bá a ti kà á béèrè fún ìdásí ẹ̀mí ara rẹ̀ àti ti ilé bàbá rẹ̀, èyí tí àwọn àmì yẹn náà tí wọ́n búra láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ibi tá a wá ń gbéyẹ̀wò láàárọ̀ yìí, ó jẹ́ ìmúṣẹ ìlérí tí àwọn àmì wọ̀nyí ṣe fún Ráhábù, torí pé ó pa wọ́n mọ́. Àwa rí i pé ẹnikẹ́ni tó bá fi Ọlọ́run ṣe ibi ìsádi rẹ̀, àánú, ààbò àti oore ọ̀fẹ́ Ọlọ́run ó dájú nínú ayé ẹni bẹ́ẹ̀. Nítòótọ́, obìnrin lè jẹ́ aláìyẹ lójú ènìyàn bí a ti pè ní panṣágà, ṣùgbọ́n ó mọ̀ wípé Ọlọ́run alágbára ń bẹ. Ó mọ̀ wípé gbanigbani lọ́jọ́ ogun bá le ń bẹ. Ó mọ̀ wípé ẹni tó lè ṣàánú fún òun nínú ìparun tó ń bọ̀ ó ń bẹ. Ó sì rí àánú àti oore ọ̀fẹ́ ńlá gbà, gẹ́gẹ́ bí ìwé Éfésù pàápàá bó ṣe tọ́ka rẹ̀. Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ, ó ní wípé torí oore ọ̀fẹ́ láti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. A rí pé ó ní kí ẹnikẹ́ni kí ó má bàa ṣe kíni o, kí ó má bàa ṣògo. Ó ní àfi iṣẹ́ gba ẹnikẹ́ni là. A rí irú oore ọ̀fẹ́ yìí lárábìnrin òun náà lórí gbà. Ìtàn arábìnrin yìí ó fi hàn gbangba wípé tòótọ́ Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, bí kò ṣe kírú ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ tó bá ronúpìwàdà kó yè. Ọ̀nà sí ìyè náà, òun náà sì ni láti fi ẹnu jẹ́wọ́ sí ìgbàlà, kí a sì fi ọkàn ìgbàgbọ́ gbé ìjẹ́wọ́ náà ká gbé kalẹ̀ gẹ́gẹ́ bí Ráhábù bó ti ṣe. Irúfẹ́ iṣẹ́ ìgbàlà yìí, òun náà ni Jésù Kristi wáyé láti wá ṣe o, tó sì ń ṣe dòní, wípé ẹnikẹ́ni tó bá fi ọ̀gá ògo ṣe ibi ìsádi rẹ̀ yóò di ẹni ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀síwájú láti rán wa létí pé Ọlọ́run kò rán ọmọ rẹ̀ yìí tí ṣe Jésù Kristi sí ayé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé là. Bíbélì wípé ẹni tí ó bá gbà á gbọ́, a kò ní dá lẹ́jọ́. Èyí gan la lè tọ́ka sí pé ó ṣẹlẹ̀ nínú ayé Ráhábù panṣágà. Ó sátọ Ọlọ́run olùgbàlà lọ, a sì gbà á. Kì í wá ṣe onìkan o, ṣùgbọ́n gbogbo àwọn ẹbí rẹ̀ tó sá wá sí abẹ́ ààbò Ọlọ́run. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 9 àti 10 wípé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Èyí sì fẹsẹ̀ múlẹ̀ nínú ayé Ráhábù, bó ṣe rí Ọlọ́run alágbára tó ń gbani lọ́jọ́ ogun, pé ó wà láàyè tó sì fẹ́ kó gba òun àti àwọn ará ilé òun. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ oore ọ̀fẹ́ lákòókò yìí, Jésù Kristi tí ń ṣe olùràpadà àti olùgbàlà tó ń gbani lọ́wọ́ ìparun, ó sì ń bẹ láàyè. Ohun tó ń fẹ́ tó sì ní ká ṣe náà ni ká jẹ́wọ́ òun gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Ó sì dájú pé fún ẹrú ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ yóò gbà á. Kì í sì ṣe Ráhábù nìkan ló ní irú ìrírí yìí. Tá a bá rántí tàbí ká rán wa létí tàbí ká pe àkíyèsí wa sí, onítúbú ní Ìṣe Àpọ́stélì
orí ìkẹrìndínlógún láti ní ẹsẹ̀ 30 nígbà tí a bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣe bẹ́ẹ̀, ó rí irú ìfẹ́, irú ìrírí bẹ́ẹ̀, ó rí agbára Ọlọ́run. Òun náà béèrè fún ohun tó ní láti ṣe láti lè là. A sì sọ fún pé kó gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà á là, òun àti ará ilé rẹ̀. Èyí tó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó sì rí oore ọ̀fẹ́ ìgbàlà Ọlọ́run. Nígbà tí a bá wo Iṣẹ́ Àpọ́stélì orí ìkẹrìndínlógún, pàápàá tí a bá ka ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n àti ìkẹrìnléníọgbọ̀n, jẹ́ kí n sáré kà á. Ó ní ó sì mú wọn ní wákàtí náà ní òru, ó wí ọgbọ́n wọn, a sì báptísì rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ lójú kan náà. Ó sì mú wọn wá sí ilé rẹ̀, ó sì gbé oúnjẹ kalẹ̀ níwájú wọn, ó sì yọ̀ gidigidi pẹ̀lú gbogbo àwọn ará ilé rẹ̀, nítorí ó gba Ọlọ́run gbọ́. Ẹ rí i pé irú ìrírí tí Réhábù torí òun náà ni onítúbú ní, torí pé àwọn méjèèjì gẹ́gẹ́ bí ìtọ́ka sí àkòrí ọ̀rọ̀ ìwàásù yìí, wọ́n fi ọ̀gá ògo ṣe ibi ìsádi wọn. Jésù Kristi fẹ́ gba ìwọ náà àti gbogbo ará ilé rẹ̀, ó fẹ́ gbà ọ́ lọ́wọ́ làásìgbò àkókò yìí àti ìparun tó ń bọ̀ fún àwọn aláìgbọ́ràn àti aláìgbàgbọ́. Ó fẹ́ gbà ọ́ lọ́wọ́ iná ìléru èyí tí Sátánì ètò ti dá tó sì wà fóun àti àwọn ọmọ ogun àti àwọn tó kó ní pápá mọ́ra. Ó fẹ́ gbà ọ́, ó fẹ́ dá ẹ̀mí rẹ sí, ó sì fẹ́ sọ ẹ̀rí rẹ di ọ̀tun bó ti ṣe fún Réhábù panṣágà. Ohun tí ìwọ náà ní láti ṣe ni kó jẹ́wọ́ orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Ọlọ́run olùgbàlà rẹ, kó yọ̀ǹda ayé rẹ fún, kó mọ̀ wípé òun ni ibi ìsádi rẹ fún ìgbàlà tó péye. Ó sì dá mi lójú wípé bó ṣe ń jẹ́wọ́ rẹ̀ tó sì ń tẹrí ọkàn rẹ bá, kò fẹ́ mọ ipò tá a wà, arábìnrin nì panṣágà la máa pè, ṣùgbọ́n ó sátọ Ọlọ́run tó lè gbani lọ, a sì gbà á, a sì rí wípé ìran rẹ̀, ìran Jésù Kristi pàápàá, ó ní í ṣe pẹ̀lú ìran rẹ̀ nígbà tí a bá ṣe àwàjinlẹ̀ rẹ̀. Onítúbú náà bákan náà, kì í ṣe pó tọ́, kì í ṣe pó yẹ ní ipò tó wà lákòókò náà, ṣùgbọ́n òun náà sátọ ẹni tó rí agbára ohun tó ṣe nínú ayé Pọ́ọ̀lù àti Sílà. Òun náà sì jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa, a sì gbà òun náà láìka ipò tó wà sí. Tíwọ náà bá lè jẹ́wọ́ lọ́jọ́ tòní tó yọ̀ǹda ayé rẹ fún Kristi, láìka ohunkóhun tó lè wà nínú ayé rẹ, láìka ipòkípò tó lè wà, láìka ohunkóhun tó tiẹ̀ ti lè dọ́wọ́lé táyé lè sọ wípé kò fi tọ́ sí ọ, òun fúnra rẹ̀ ó fẹ́ ọ, ó fẹ́ ọ fún iyì, ó fẹ́ ọ fún ìṣẹ́gun, ó fẹ́ ọ fún ìgbàlà, ó fẹ́ ọ fún òmìnira. Ó ní wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù lé lórí, ó lè ó fún yín ní ìsinmi. Wá síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, wá síbi ìsádi ọ̀gá ògo, yóò sì gbà ọ́. Tẹríba, jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára, nígbàkúgbà tá a bá ti jẹ́wọ́ rẹ, nígbàkúgbà tá a bá ti sátọ̀ ọ́, nígbàkúgbà tá a bá ti fara wa fún ọ, tá a fara jì fún ọ, náà ló máa ń ṣiṣẹ́ ìyanu nínú ayé wa. Fún gbogbo àwọn tó ti gbọ́ ọ̀rọ̀ oore ọ̀fẹ́ láàárọ̀ ẹ̀, fi àánú fà wọ́n mọ́ra ipòkípò tí wọ́n lè wà. Tó o bá lè gba Réhábù, kò sẹ́ni tó o lè gbà. Tó o bá lè yọ́nú sí onítúbú, kò sẹ́ni tó o lè yọ́nú sí. Yọ́nú sí gbogbo àwọn tí wọ́n ń jẹ́wọ́ rẹ̀. Bí wọ́n sì ti ń jẹ́wọ́ rẹ̀, jẹ́ kí agbára rẹ̀, jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ̀ kó tọ́ wọn sọ́nà nínú ìrìn àjò ayé wọn títí òpin ẹ̀mí wọn, kí ẹ̀rí wọn kó lè jẹ́ ẹ̀rí ayérayé ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín.